gbajúgbajà olóṣèlú àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ní Comrade Ọmọyẹlé Sowore ó ti jẹ́ kó di mímọ̀ wípé ọ̀pọ̀ àwọn olóṣèlú pàápàá àwọn tó lórúkọ ènìyàn yóò pẹ́ lẹ́wọ̀n bí ọ̀bọ bí Ọlọ́run bá fi ṣe táwọn ọmọ Nàìjíríà tó ti òun lẹ́yìn tó ń dẹ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní ọdún tó ń bọ̀. Bẹ́ẹ̀ ni Sowore tó ti ránṣẹ́ ayọ̀ sí gbogbo àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n máa kún fún ayọ̀. Ó ní ẹ kún fún ayọ̀, ẹ fò sókè nítorí pé bóun bá di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ó ní owó rádaràda ní owó oṣù òṣìṣẹ́ tó kéré jù ìyẹn national minimum wage tí wọ́n ń gbà. Bẹ́ẹ̀ lòun yóò ṣe àfikún owó oṣù òṣìṣẹ́ tó sì jẹ́ pé owó tí wọn yóò máa gbà owó gọbọi tí yóò jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500,000 naira ní owó oṣù òṣìṣẹ́ tó kéré jù ni yóò jẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Ọmọyẹlé Sowore kì í ṣe àjèjì rárá lórílẹ̀-èdè Nàìjíríà nítorí pé yàtọ̀ sí wípé ó jẹ́ olóṣèlú, ó jẹ́ gbajúgbajà ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó jẹ́ pé ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà ni ló máa ń jà fún láìwo ti ẹ̀yà tàbí ẹ̀sìn wọn. Bí nǹkan kan bá ti ṣẹlẹ̀ sọ́pọ̀ ọmọ Nàìjíríà, Sowore sábà máa ń dìde láti jà fún ẹ̀tọ́ ẹni náà pàápàá tó bá rí i pé wọ́n fẹ́ fi ẹ̀tọ́ ẹni náà wọ́n fẹ́ fi dùn tàbí pé bóyá lágbára kan ló fẹ́ wúlò ọwọ́ lágbára lójú. Bákan náà ló tún jẹ́ pé Sowore ó tún jẹ́ ẹni tó máa ń ṣíwájú ìwọ́de. Bí nǹkan bá ṣẹlẹ̀, Sowore máa ń pè fún ìwọ́de káwọn èèyàn jáde láti ṣe ìwọ́de àti ìfẹ̀hónúhàn tó ìjẹ́ pé gbogbo eléyìí ni ló sọ Sowore di gbajúgbajà èèyàn ní orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n láti ọdún 2019 ní Sowore náà ti ń díje du ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ẹgbẹ́ òṣèlú AAC tó sì tó jẹ́ kó di mọ̀ ní ọdún yìí pé òun ò tí ì jáwọ́ nítorí pé bí ẹṣin bá dá ní àǹtún ogun ni olóhùn yóò tún díje du ipò ààrẹ lọ́dún tó ń bọ̀. Nínú ọ̀sẹ̀ tá a sì wà yìí ẹni ẹgbẹ́ òṣèlú AAC tó ti jẹ́ alága ń bẹ̀ ni wọ́n ṣe ètò ìdìbò abẹ́lé wọn àti ìpàgọ́ wọn láti yan olùdíje wọn fún ipò ààrẹ lọ́dún tó ń bọ̀ tó ì jẹ́ pé Ọmọyẹlé Sowore ọmọ bíbí ìpínlẹ̀ Ondo òun ló tún gba tíkẹ́ẹ̀tì ààrẹ ẹgbẹ́ òṣèlú AAC èèyàn pé yóò tún díje du ipò ààrẹ ní ọdún tó ń bọ̀. Nígbà tó wá ń sọ̀rọ̀ lórí nǹkan tí ó ṣe lórílẹ̀-èdè Nàìjíríà bó bá di ààrẹ, Ọmọyẹlé Sowore ní gbogbo àwọn tó ti jí owó Nàìjíríà yálà wọ́n jẹ́ ológun ni, ajagun fẹ̀yìntì ni àbí alágbádá tàbí àwọn adarí ẹ̀sìn, ó ní gbogbo wọn ni yóò ṣe ẹ̀wọ̀n nítorí pé wọ́n jí owó tó yẹ kán fi tún ọjọ́ iwájú Nàìjíríà ṣe tó sì láwọn náà yóò gba òmìnira lọ́wọ́ wọn. Bákan náà ni Ọmọyẹlé Sowore ó wá jẹ́ kó di mímọ̀ pé bóun bá di ààrẹ ó ní owó oṣù òṣìṣẹ́ tó kéré jù tóun yóò máa fún àwọn òṣìṣẹ́ Nàìjíríà ó ní yóò jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500,000 naira, olówó kéré jù ẹgbẹ̀rún lọ́nà 2.5 náírà. Bẹ́ẹ̀ ni Ọmọyẹlé Sowore tún jẹ́ kó di mọ̀ wípé bóun bá di ààrẹ òun yóò ṣe òfin wípé àwọn landlord orílẹ̀-èdè Nàìjíríà wọn gbọ́dọ̀ máa gbà ju owó oṣù mẹ́ta lọ lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà tó sì tún wá jẹ́ kó di mímọ̀ o wípé bí òun bá ti di ààrẹ gbogbo nǹkan inú yóò mú padà bọ̀ sípò lórílẹ̀-èdè Nàìjíríà.